Mo kí yo gbogbo ìyá mi bàbá mi ní pé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o, ojú tẹ́ fi ń rí wa bákan náà kò ní fọ́. Ìròyìn kan mà ní mo mú wá fún yín o. Mo mọ̀ pé gbogbo wa láti máa rí fìrìfìrì ẹ̀ tí arábìnrin kan jáde yìí tó jáde ní ìlú Canada tó ń sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu, ìyẹn arábìnrin Yíbò tó ń sọ̀rọ̀ tó sọ pé òun máa poison gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní ìlú Canada. Mo mọ̀ pé gbogbo yín ẹ ti máa rí, á ti máa lọ fìrìfìrì ní orí social media. Ṣé mọ̀ pé ìròyìn ẹ̀ ló tún kàn wá lára lọ́wọ́lọ́wọ́ báyìí. Tárábìnrin yìí tún gbéra tán, ó tún dìde. Ó ní kò sí tọ́wọ́ ṣe, ẹ wo ẹ̀yin èèyàn mi, ẹ gbọ́ bó ṣe lọ. Ó ní I have Canada passport, I can't be deported. Boost Nigeria woman who called for poisoning of Yoruba, Edo people, Amaka Sumbega. Ṣé ẹ ti gbọ́ orúkọ rẹ̀ nìyẹn o? Nígbà tẹ́ ti pèèyàn ní bẹ́gà, ṣé ẹ ti mọ̀ pé ó máa fẹ́ máa wá attention àti máa tọrọ ni? Ẹ wo orúkọ yẹn gan ó lọ. Orúkọ arábìnrin yìí nìyẹn o. Amaka Sumbega. Ẹ máa bá mi ká lọ. In a recent viral audio clip, Amaka boasted about her immunity from any repercussions, dismissing rumors of her arrest and potential deportation. Ó wá jáde, ẹ mọ̀ pé nígbà tí wọ́n sọ pé wọ́n máa arrest ọmọ àmúni, ó wá jáde tán, ó jẹ́ kó yé wọn pé òun ní pásítọ̀tì Canada lọ́wọ́, pé wọn ò lè ṣe kíni, wọn ò lè lé òun bọ́. Amaka Patient Sumbega, orúkọ ẹ̀ nìyẹn, àpèjálẹ̀ orúkọ ẹ̀ nìyẹn, a Nigerian woman based in Canada who's threatened to poison and kill Yoruba and Edo people, sparked outrage after going viral, has confidently declared that nothing will happen to her because he is a Canada citizen. Ọ̀hún ni kò ti máa sọ o. Má jẹ́ kí dìdí ẹ̀ wá Nàìjíríà o, torí tí èdè bá dì ẹ̀, ara ń kan Gaza o. Wọn ò ní rò pé òdòpì ni, wọ́n á ti fọwọ́ bà ẹ́, àárẹ̀ á ti mú ẹ. Speaking, ẹ máa gbọ́ mi ẹ̀yin ènìyàn mi. In a recent viral clip, Amaka ó sọ ó ní kò sẹ́ni tó lè mú òun. Speaking during a TikTok live section, she said, "Somebody just sent me a message saying they have arrested me and are about to deport. With my passport, I'm a Canadian. Mad people." Ṣẹ́gbọ́n tó sọ. Ó tún mọ̀ fi jẹ́ kó yé mọ̀ pé wọn ò lè mú òun o. Ìpè nǹkan tó jẹ́ pé ará ìlú Canada lòun, òun ti ní ìwé ìgbélùú o. Ẹ tún máa gbọ́, she laughed off the suggestion that she could face deportation. Ó fi wọ́n rẹ́rìn nígbà tó sọ pé ó ṣeéṣe kí wọ́n deport ẹ̀. Kọ́ fi sọ̀kò wá sílé o, questioning how she could be sent away when she hold a Canada passport. Ó ń jẹ́ pé bàbá àlàyé fẹ́ lé òun nígbà tóun tún ti ní ìwé Canada lọ́wọ́. To further prove her point, Amaka showed a video of her living room, stating that she was at home and not in police custody, contrary to circulating report. Tó túmọ̀ sí pé ó tún ṣe fídíò ilé ẹ̀ wípé òun bẹ́ńlẹ̀ o, kò sí nǹkan tó ṣe òun, wípé wọn ò gbé òun o. Ẹ máa gbọ́, I am a Canadian, n tó sọ nìyẹn. Nothing fit happen, Patient Amaka Sumbega boast. Ó ga o. Ẹ̀yin èèyàn mi o, ẹ gbọ́ bó ṣe lọ. Ṣé ẹ ti rí wípé ìlú yìí, a ti sọ fún yín pé kò sí kankan mọ́ nínú ìlú yìí. Ìlú yìí ti tán. Ìlú yìí ti tán o, kò sí kankan mọ́ nínú ìlú yìí. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ wò, ẹ jẹ́ kejì ni, ẹ máa dira o, nítorí pé anytime nìpè lè dùn, anytime lóníkálukú lè ṣe kíni, lóníkálukú lè pín. Ẹ jẹ́ ká gbọ́ àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ohun tí wọ́n sọ nípa ọ̀rọ̀ náà. Ẹ máa gbọ́ o. What she said is totally bad and condemnable. Wọ́n ní tó sọ pé kò dára o. But without sentiment, this is the same hate speech Oba of Lagos spread, and up to date nobody can call him out to apologize. Ó ní pé bíi pé Ọba Èkó ti sọ ọdún ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o. Wípé ọ̀dọ́ ohun tó sọ ò dáa, ṣùgbọ́n pé ọba kan ti sọ ọdún ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ga o. The paper you have can be revoked o, and that is what the government is pushing fire through the embassy here. Tó ní pé àwọn ìjọba ti ń gbìyànjú láti rí pé àwọn bà ìwé ìrìnnà ẹ̀ ó jẹ́ o, pé àwọn bàjẹ́ o. Ẹ ti máa gbọ́ ohun tẹ́lómi tó sọ báyìí. Nnamdi Kanu said more than that, the lady said. Ó ní Nnamdi Kanu ó sọ jù báyìí lọ ju ohun tí arábìnrin sọ. He even went further to tell his foot soldier to raise down TVC
and the Nation newspaper bó tún tẹ̀síwájú pé kán burn gbogbo ẹ̀ kán jó gbogbo ẹ̀ pa pé àti ti TVC àti radio station kí gbogbo wọn lọlẹ̀ which they did but his time was up to be arrested. Kò sẹ́ni tíjọba ò lè mú ló sọ yẹn wípé pẹ̀lú gbogbo tí Nnamdi Kanu tó jẹ́ olórí wọn gbọ́n ṣe gan ó padà ń jẹ̀wà lọ́wọ́lọ́wọ́ ni tó sì ń bẹ́wà ẹ̀pọ̀ lọ́wọ́ àmọ́ bẹ́ẹ̀ wẹ̀ ṣàn àbókù. The government did it perfectly. Kódà kò ní wàhálà. He is now observing from Kuje prison watching President Tinubu presidenting all over the country. Tó túmọ̀ sí pé àti inú ẹ̀wọ̀n Kuje ló ti wo bí ìjọba bàbá Tinubu ṣe ṣe kí n bó ṣe ń lọ. Ẹ̀yin èèyàn mi ọ̀n parọ́ o òótọ́ ni ẹ tún máa gbọ́n tẹ́lómi ìsọ̀n báyìí. Citizenship can be revoked o wọ́n ní kó má lọ gbọ́ o. She should apologize and stop making worse. Wọ́n ní pé kó yà lọ bẹ̀bẹ̀ kó tó máa jẹ́ kí ó tún máa dákún ìṣòro sí ni o. Ẹ̀rí pé arábìnrin yìí fẹ́ bẹ̀bẹ̀ nítorí pé kí ni ṣe rí àwọn ẹ̀mí èṣù àbá ti sọ fún yín tẹ́lẹ̀ wípé Yorùbá Yíbò Haúsá kì í ṣe ìkan náà olórí burúkú ogun ló so wá pọ̀ kì í ṣe ìkan kan náà ẹ má fún wa ẹ má fi nù wá mọ́ jẹ́ à ń ṣe ìkan kan náà ẹ má máa fi nù wá ẹ rí pé àwọn ará ibi yóò fẹ́ràn ara wa o wọn ò fẹ́ràn wa rárá ẹ má tún gbọ́n tó sọ as it is now I can't patronize or advise any of my relatives to patronize any food vendor that is an Igbo. The comment section shows that a good number of them support the lady. That is it. Ìgbà tẹ́ pé àwọn Igbo ti ṣe kí ni wọ́n ti ń tẹ̀lé ẹ ti máa gbọ́n tí wèrè lè tún sọ o tó jẹ́ wípé ọmọ Igbo ó ní may God bless this Igbo woman let me even go and chat her privately ṣe ẹgbẹ́lẹ́ rí bú a ní mo sọ fún yín kó sí kankan àwọn ẹni tó kó wa pọ̀ ó mistake ló ṣe o torí kó a mọ̀ pé kó sí kankan papọ̀ tán ibo lọ́ọ̀ tí ibo ní Yíbò àti Yorùbá ti papọ̀ ẹ ti máa gbọ́n tẹ́lẹ̀ sọ abeg she is not the problem o àwọn ọmọ Yíbò lọ side jù it is not the problem we have in Nigeria. MC Olumo is one of our problem and she learned it from her godfather ṣe gbọ́ wọ́n sọ pé kò ṣe òun ní ìṣòro ayé o ní ìṣòro Nàìjíríà pé àtọ̀dọ̀ MC Olumo kan lọ́mọbìnrin náà ti kọ́ṣẹ́ Yíbò ló sọ o èmi ti sọ fún yín mo ti sọ fún yín pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí kankan nínú àwọn ọmọ Yíbò tó sọmọ náà ẹranko ló pọ̀ wọ̀ ṣé àwọn ọmọ tó máa fi pàjì àwọn lórí ẹni àbáwọn ọmọ yan mìíràn kan ẹ̀wọ́ ẹ̀yìn yan mi Yorùbá nation láfẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ́ wá lógún o ẹ dákun ìyá mi ẹ̀yin bàbá mi ẹ jẹ́ kọ̀rọ̀ ìlọ viral ẹ bá wa share ẹ like ẹ comment ẹ bá mi tẹ̀ sójú ẹ̀ nílé lóko ọlọ́run lẹ́yìn òdì ẹ jẹ́ kó yé wọn pé Yorùbá nation la fẹ́ ẹ jẹ́ kó yé wọn pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ wo ẹ like ẹ comment ẹ share ẹ kọ sísàlẹ̀ wípé God bless Yorùbá nation God bless my country nítorí pé a máa fi ìṣèdágbére agbẹni o kò ní roko kó gbàgbé ilé bó pẹ́ títí onílé àrèlé o God bless Yorùbá nation bó pẹ́ títí onílé àrèlé o.